Èdùmàrè onídọ̀mọ lọ́mọ o Kelvin onídọ̀mọ burúkú onídàgbàyà lágbára Ọlọ́run ọba onídọ̀mọ tó ń fa wàhálà lórílẹ̀‐èdè Nàìjíríà solution ni ọmọ rere bíi Samuel lọ́lọ́run ọba yóò ṣe ọ́ lágbára Ọlọ́run ọba wọn mà wá dáṣẹ́ ara mi jẹ́ lọ́jọ́ tòní o Abíọ́dún Ògèdèngbé ló rán mi sí ọ ó ní oge ayọ̀ níní ìṣọjọ́ bí ọmọ ọ̀gá mi dákun wá bá mi kí kí o sì tún bá mi kí o Kelvin ó ní kí ọ bí ológun ẹrù ó ní kí ọ bí ọlọ́gbọ̀n ìwọ̀fà ó ní kí ọ bí ẹlẹ́gbẹ̀rún ọ̀kẹ́ ó ní bọ́ délé bàbá tó bí ọlọ́mọlé ọmọ alárámọ̀kọ Èkìtì ilé ọmọ arámọ̀kọ alára ìsà ọmọ alágógó idẹ alára wíkọ̀ múdàgọ́pẹ́ àyẹ̀mọ́ rẹ̀ wíkọ̀ múdàgọ́rùn ọ̀pẹ tẹ́rẹ̀ ulé ànáyè amẹ́mu rójòrójò ọmọ alára ìsà ọmọ ẹyẹ tẹ́rẹ̀ orí òkun wọn ọba ti pa ó ti pẹ́ ọba nìyẹn alára mú ṣùṣe mo mú jàmínà gbìmísè alára jìnnà tèmi kì í rọrọ ọmọ wa ọmọ ẹkùn ọmọ olókè méjì takọtabo lórí ara wọn ọmọ olókè mẹ́rìndínlógún mẹ́rin àdúróbọ mẹ́rin abẹ́rẹ́bọ mẹ́rin àkúnlẹ̀bọ ọ̀pọ̀ làbọ̀ tá ò gbọ́dọ̀ wodò ọ̀pọ̀ làbọ̀ tá ò gbọ́dọ̀ wodò ọ̀pọ̀ yòókù olóríṣà tó fi mọ́ lè bàbá tó bí ọlọ́mọ Kelvin mo lóò ti ṣọdún òní ó tún ṣe mí sí lágbára Ọlọ́run ọba ire lóyún orí rẹ̀ àṣírí ní lọ́jọ́ gbogbo Ọlọ́run yóò túbọ̀ máa wà pẹ̀lú rẹ̀ nínú ẹ̀kọ́ rẹ̀ Kelvin wá ṣàṣeyege òní yóò mọ burúkú gbogbo ohun táwọn ẹgbẹ́ rẹ̀ ń ṣe kó ràn wọ́n lọ́rùn òní dẹ́nira fún ọ lágbára Ọlọ́run ọba ìwòyí àmọ́dún wàá tún ṣọdún míì nínú ọlá nínú ìgbéga nínú àlàáfíà òun àìkú baálẹ̀ ọ̀rọ̀ Abíọ́dún Ògèdèngbé tún wá ní mọ́ wí fún ọ